وطاعته. أشهد أن لا إله إلا هو وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو على كل شيء قدير. ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، أمة الإسلام، أوصيكم ونفسي بتقوى الله. هذه وصية بارئنا لجميع خلقه. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ما أعظم الإسلام حرمة الدماء، فربنا سبحانه وتعالى جعل من قتل نفسا واحدة كمن قتل الناس جميعا، ومن أحيا نفسا واحدة فكأنما أحيا الناس جميعا. فربنا سبحانه وتعالى عظم شأن الدم، حتى في هذا الدين الحنيف لا يطل دم امرئ مسلم إن علمت الدولة قاتله، وإلا تؤدي الدولة ديتها أو ديته. أمة الإسلام، إن الله سبحانه وتعالى قص على نبيه محمد صلى الله عليه وسلم قصة أول جريمة القتل في التاريخ البشري في سورة المائدة. وفي هذه القصة أعلمنا الله أن السيئات والمعصية أو المعاصي لا بد أن يعقبها الحسرة والندم، بقول القاتل الأول يا ويلتى، بقول القاتل الأول قال: أعجزت أن أكون مثل هذا الغراب لما صار من النادمين. أمة الإسلام، من سن في هذا الدين الحنيف سنة حسنة فعمل بها بعد فله أجر من عمل بها، وكذلك ضده بضده من سن في هذا الدين الحنيف سنة سيئة فعمل بها بعده فعليه وزر من عمل بها بعده، ولا ينقص ذلك من أوزارهم شيئا. جاء هذا من حديث جرير ابن عبد الله البجلي رضي الله تعالى عنه وأرضاه: ما ظنكم بقول رسول الله صلى الله عليه وسلم في من سن القتل؟ جاء في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها، كفل من دمها. لماذا؟ لأنه أول من سن القتل. وقال فبريدة تسوان مسلمين أن ترى لكم كرات غرفان النبي صلى الله عليه وسلم أن يبريدة نتبع ما جاك يفمقوا الله بان سالكم كان النبي وبان سالكم لاري أتيا وارا لي النبي أتنا الصحابة دكم توبان سامتوك pẹ̀lú ànàbí jọgbà ìkìyàmá ma wà náà ma wáwọ́. ẹ̀yọ́mọ̀ ìyànú ẹ̀sìn mo ń fi àsìkò náà mítí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́mí ò sí rìn lẹ́rẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anittaqullah, ẹja jọkọ̀nù ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba, ká fi ìbẹ̀rù rẹ̀ iṣẹ́ gàgá láàrin àwa àti ìyá rẹ̀ gẹ́bù sí pọ̀wọ́ lásẹ̀bẹ̀. àwọn ń bẹ̀ nínú ọ̀dà ní kànsí rẹ̀ kọ́sọ́ wa min khushu'in nifaq, níbi ìbẹ̀rù ti manafiki gbangba ọjọ́ ni ọlọ́run kọ̀rọ̀ wà jẹ́ ní ìsù ọlọ́ndà kọ́sọ́ wa ń bẹ̀ o. àti wọ́n bẹ̀ nínú ọ̀dà ní kẹsì rẹ̀ nínú ẹrú tó dá fún kẹ̀ ní ojí àwọ̀
má jẹ́ àwọn àánú àtọ̀ ọ̀dá fún yà rẹ̀ o jẹ́ àwọn àánú ẹni tó fún sí àlìjẹ̀nnà sí tí ó sì wà àlìjẹ̀nnà má ṣe wá lẹ́ni tó fún sí àlìjẹ̀nnà sí tí ó sì wọ́ná jama'a ibi tí a bọ́ sí báyìí o náà ni sha'iratun min sha'airillah gẹ́bà sọ pé àrínú àwọn mímọ̀ tí a ní sha'airullah náà ni awamiruhu máa sí ọlọ́run àti máa sí rẹ̀ ibi adé náà ni in tọba dẹ́dà bàbàrà tó gbé láńkẹ́ nǹkankan wọn bẹ tọba dẹ́dà bàbàrà kò sí ẹ̀sìn kankan tó ti wárí tó bàbàrà rẹ̀ tó ìsìlámù o náà ni àdìmá ẹ̀jẹ̀ lìdìmá yìí hurma ẹ̀jẹ̀ ní ọ̀wọ̀ àwọn tí wọ́n wá jẹ́ ní ibi kìí ṣe ìsìláàmù yìí ìní àkọ́kọ́ bẹ̀rẹ̀ wà lápẹ̀lú rẹ̀ báyé ṣe rí náà gbogbo nǹkan dáadáa ilẹ̀ ṣùgbọ́n sọ ló kọ ọbú tẹ́ bá ti wá rí sọ àtàmà ogun rẹ̀ àwọn ọmọ wa polówó nǹkan dáadáa lọ́nà òdì ìlú iná lájọ wa ó tí a bá níta ni yàwó àkọ́kọ́ yàwó àgbà ẹ sọ pé ẹ̀sìn tó dé tí ń gbalẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí onílẹ̀ tí wọ́n ń sọ pé òun fẹ́ fi kọ́ ààyè civilization àmú education wà wọ́n wá fún ọ nílẹ̀ tán ilé ìjọsìn tí a kọ́ sórí ilẹ̀ ó tóbi ju ilé ìkẹ́kọ̀ọ́ àmọ́ lọ ọmọ àwọn tí wọ́n tún wá fún wọn nílẹ̀ wọ́n tún ní tí ọba tún change ókọ rẹ̀ ṣùgbọ́n àti dáalé taghallabu alayna bil ilam media wọ́n ti fi ń darí wa sọ́nà òdì ẹ wo wàhálà wọn jíyàn gbé nígbàtọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ní ó wọ́sásù ní ó kìnígbà ní ó àwó ní ó ọ̀kanú àwọn àgbà olóṣèlú wọ́n ní ẹgbàbúrú rẹ̀ nígbà àwọn wọ́n àti ẹgbàbúrú rẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn ga máa jókòó ní wòrò òdùnmí wọn ò fúlàní wọn ò sì jàwúsá yóò báyìí náà ní ó tún ẹsẹ̀ mùsùlùmí náà mí bẹ nígbàtí wọ́n tún máa sa àwọn tí wọ́n tún kó pẹ̀lú àwọn tí ń jíyàn kó wọ́n rí wípé àìmọye pastors iní ń ta ammunition fún wa eléyìí wá ń jẹ́ àmọ́ pé gbogbo ẹ̀sìn tẹ́ bá ti rí pé kò sí ọgbọ́n fún àfikọ́sọ ẹ̀sìn òdodo ló kọkóókọ ẹ sọ fún pé ló gbé lọ́lọ́fà kápẹ́ ní tó gbé lọ́bá jẹ́níù ti bá ń bẹ́ẹ̀ kí lọ fẹ́ mọ̀ báyìí ló kọjẹ́ sí kó tó wá sẹ́sìn rẹ̀ ó sì di pé tọ́ọ̀ bá di Solomon àní ṣàánú rẹ̀ tọ́ọ̀ bá di kíríkà àní ṣàánú rẹ̀ nígbàtọ̀ jẹ́ wípé business ni ṣùgbọ́n wa mùsùlùmí kí ló rẹ́ta fẹ́ fi ìntọ́lọ̀ fi ń míwàwó àwa fẹ́ fi dọ̀rẹ́ ṣaitan kò yẹ ká sí bẹ́ẹ̀ o hurmatu dima ọ̀wọ̀ tí ń bẹ fáwọn ẹ̀jẹ̀ àkọ́kọ́ pín sí mẹ́rin torí kútúbà yìí ó súnmọ́ kó sì fẹ́ lé ní 20 àkọ́kọ́ hurmatu damili insan àmàtàn ọ̀wọ̀ tí ń bẹ fún ẹ̀jẹ̀ gbogbo ẹ̀dà tó lọ ń dá mùsùlùmí ni ó kìrìyó ni ó kèfèrí ni ó bọ́gìbọ̀pẹ̀ ni ó kìníkan ni ó kọ́dà kọjáde sí àwọn rí léèyàn báyìí ó ní ẹ̀kàn wó mi báyìí ni èmi làkọ̀ bí èṣù ọwọ́wó lẹ̀mí rẹ̀ ní nínú islamu gbogbo ẹ̀mí pátá láì bójú wo pé ṣe ń sin lọ́wọ́ sí ò sin lọ́wọ́ àásọ̀nù ẹ̀sìn hurmatu dami ali insani àmàtàni obìnrin lọ́jẹ́ ni o kọ́dà kọjọ́ mẹ́kẹ́ kọ́dà tó kójú òpó ń lò kọ́dà kọjọ́ ọmọ tí ń mí sísì ń bẹ́nu ìyà rẹ̀ táà tí rí bóò ní ìsìláàmù ṣe síkíọ̀ rẹ̀ bóò ní ìsìláàmù ṣe bàbára rẹ̀ àmọ́mẹ́ ó dé ní ẹlẹ́ẹ̀kejì hurmatu dìmáyì alìdìmá ọwọ́wọ́ lọ́ba dẹ́dà fi wọ ẹ̀jẹ̀ àwọn tí wọ́n èé ṣe mùsùlùmí ṣùgbọ́n ayọ̀ǹda kí wọ́n máa gbé pẹ̀lú wa àwọn alágbára ń lù hàn kan wọ́n fẹ́ máa gbé pẹ̀lú wa wọ́n èé ṣe mùsùlùmí a sì gbọ́dọ̀ fara ní wọn àbí àwa ń lù wa bá ṣe wà iná ẹnìkan wá kọlù wa ọjọ́ ọmọ Amẹ́ríkà kọ́dà Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ bọ́m̀bù
kí lórúkọ rẹ̀ tán kápé bóyá Pakistan ni o bóyá kìnnìkan ni o tó sájẹ́ ìlú tí a ń pé wọ́n ń gbókọ̀ Islam lè rí ń bẹ̀ torí ní gbogbo ayé ìlú tí ń gbókọ̀ Islam lè rí lọ wà kò sí ìlú tí ń lo ṣẹ̀ríà mahdo ní gbogbo ayé lẹ́nu ṣẹ̀ríà Ọlọ́run ní a fi ń dájọ́ kò sí wọ́n ní Afghanistan mọ̀ ní o Amẹ́ríkà bọ́m̀bù bẹ̀tàn lánàá èèyàn wá ní ọ̀rẹ́ kan ọba ní àwọn fẹ́ wá sí Nàìjíríà pé ọ̀rẹ́ ìpé wọ́n ní hákùnrin dáadáa Nàìjíríà ọwọ́ àjọmọ̀ Amẹ́ríkà lọ́bàdé tí a pa àwọn èèyàn lánàá ilé inú ò lè lọ kí ni àwọn tó so mọ́rún nǹkan báwọn ìjọba Nàìjíríà ọba pọ̀ Amẹ́ríkà ó ní ẹwà mọ́ báwọn epo táwọn wà ní ma ń dá àpọ̀ mọ́ra wọn ṣùgbọ́n wọ́n lẹ́yìn tó ma ń parẹ̀ jà wọ́n lọ wọ́n wá jẹ́ 50 sáà lè jíyàn gbé kálà ń bínú síjọba nínú Islam lẹ́ẹ̀tì rélé alẹ́ ń bá ti ló ní ẹ̀sìn tó ṣe é mú lọ́dọ̀ Ọlọ́run àwa níbèèrè tàbí bọ̀sìn nínú ẹ̀sìn tó ń ṣe téèyàn bá kú tó fi ìyàlẹ̀ tó fi bàbá lẹ̀ ọlọ́mọ obìnrin méjì ọmọ ọkùnrin kan obìnrin mẹ́rin bóun ó ṣe píngún ẹ̀ wà sọ́nú ẹ̀sìn rẹ̀ kó sì máa mẹ́rin wá ó ti di pé kí á ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ tàbà lòdí igi àádẹ́ lòdí irin dáadáa lókùn tẹ́wọ̀n gbọ́ nígbà ọ̀bá wọn ni ní ọ̀bọ sọ̀rọ̀ ẹ̀sìn ìgbàlàlà wa ń sọ ìgbàlọ́ndà náà olórí yìí tí ò rí náà kò sí lójú ara rẹ̀ wọ́n ni wọn ò fẹ́ rírì kúrì ní sọ́lọ́ndọ̀mọ̀ bí alábàbá kọ́ lọ́kọ̀ kọ́ mọ́mọ̀ kọ́lọ́ rẹ̀ kọ́ wọ sọ́rùn kọ́ mọ́mọ̀ kọ́lọ́ rẹ̀ kí wọ́n gbóúnjẹ sí wájú kọ́ mọ́mọ̀ àfíjọba tó sọ fún tàbí tó tẹ́sì ẹ̀ adúgbọ́lọ́dọ̀ ọba dẹ́dà wípé ó ṣe wá ní mùsùlùmí ó gbé ẹ̀yẹ fún wa jàmáà àwọn kàndá tí bá ń bẹ́nù rẹ̀ sí àwa mùsùlùmí ó ní kásàlàyé o ìwọ̀ ìwà ìsìlámù kọ́ lè tó ń wí o ìwà ń tọ́rọ ọba dẹ́dà sọ̀kọ́ ìtọ́rọ bá sẹ̀nù ó di méjì àti rí ọ̀wọ̀ tí ń bẹ fún ẹ̀jẹ̀ gbogbo èèyàn wọ́n ákìkà wọ́bọ̀ àti ìsàlàyé àwọn alùdímà ìwọ̀ tí ẹ̀nà àmbọ̀ ẹlẹ́ẹ̀kẹta hurmatu dámìlì muslim torún tó gbọdọ̀ dàdúró ọwọ́ tí ń bẹ fún ẹ̀jẹ̀ mùsùlùmí tó dúó dédé pẹ̀lú tawhid tí ń kírun fọba dẹ́dà tí ń gbáwẹ̀ tí ń yọ zaka irú ọwọ́ wo ní ń bẹ fún ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n bá sì tálẹ̀ lọ́nà òdì ọ̀nà wo ni ó gbà rí bínú Ọlọ́run tí ó bá túbá ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó ní hurmatu qatli nafsi biyadi sahibiha èmi mọ́lẹ̀mí mi mo lè gbà ọwọ́ wo Ọlọ́run tún fún ẹ̀mí oǹkálukú látọwọ́ ara ẹlẹ́mì gẹ́gẹ́ náà ó parí UI nísìn ó ti lọ bí 10 years ago first class American Embassy as interview wọn mọ́ wọn ò lè mọ́ bí ó ṣe ń bẹ́ mi interview níbi oṣù méjì mẹ́ta sígbà ẹ̀rìn tí ó jẹ́ lọ́dọ̀ yàpò yóò iní ẹ́ ń jálẹ̀ nínú trailer láti ilẹ̀ Haúsá ọ̀n lọ Amẹ́ríkà oúnjẹ ẹ̀sìn bẹ Nàìjíríà ebí bí oúnjẹ àbá wà lè yọ wà àwọn tí ó ń bẹ lẹ́wọ̀n oúnjẹ wọn bẹ̀m̀bẹ̀ ní ọ̀fí wà ń bẹ ẹn tí ń bẹ lé ìwòsàn ibi oúnjẹ rẹ̀ wà ní lọ́wọ́ àwọn nígbà tó ń jẹ gbogbo àwọn tí ó lọ sáájì lọ́dún yóò sí Nàìjíríà tí ń bẹ ń Saudi wọn ọ̀dọ́hun àtẹ̀ntí ẹran àtẹ̀ntọ́rán rẹ̀ àtẹ̀ntí ẹ̀sànú àtẹ̀ntí ọmọ pọ̀ lọ ọlọ́njọ́ mọ́jọ oúnjẹ wọ́n wà lẹ́wọ̀n torí bí oúnjẹ ẹ̀dà bá wà ní ló mọ̀ lọ kìí ṣe pé oúnjẹ ní ọwà bá wa ń bí àbáwá o àwàláàlọ́ ọba oúnjẹ wa níbi ọba wà ló pù àtà mẹ́ torí pé tààfí mìíràn nù tààfí jẹ́ èèyàn nù èèyàn fowó ara rẹ̀ rà pọ̀pọ̀ fún kọ́ mọ́ bàbá jẹ́mẹ́ ó sì bọ̀ sábẹ̀ tírélà ní jẹ́
bí oúnjẹ tí ẹ wà nù tí ó ti lọ jẹ náà ní ọlọ bá ń bẹ̀ mọ̀jẹ̀kúrá tẹ̀pà ní tọ́ilẹ̀tì mọ́sálásí public toilet bẹ́ẹ̀mì bá lòdá sẹ́lẹ̀mí ó lòdá ọ̀nà ibi oúnjẹ ń kálukú wà ẹ bà bẹ̀ ní ìsìn bàbá tí ń gbẹ́ kànga tí ń tó náà tó ń jẹ bọ́ǹsì nínú kòtò ibi ọlọ́njọ́ mọ́ fi oúnjẹ ẹgbẹ́ àwọn gbogbo àwọn mọ́ fi oúnjẹ wa sí ibi tó ha gbogbo gbàtàbà sì máa jẹ́ láyé mọ́jì wọn wà ago fún alóúnjẹ kò mí pé wọn nìkan o Lárúbáwá ní man akala hatta marido ẹni tó ẹpọ̀ oúnjẹ lọ jẹjẹjẹjẹ táàrẹ fi dé sọ́mà hatta yẹbọrọ à tí ó bà rí ìwòsàn ààwẹ̀ náà ni ó gbà táàrẹ ìyá padà ọwọ́wọ́ ní ń bẹ fún ẹ̀mí oúnkálukú tí ń gbé káàkiri ọkàn rò náà nọ̀rọ̀ náà ọsọ́kọ̀ ọkùnrin ní ìkẹ́mbẹ̀ ní tòsí ìdí òru lọ́rẹ̀ méjì ń jó ni lọ́bá para rẹ̀ wọ́n ní kílódé wọ́n ní oní pọ́s ní pọ́jẹ gbèsè èlò nítorí pé àwọn èèyàn kú ò láyé lọ́nà ìsí ayé mọ́ mo fayé lẹ́fọ̀ lọ́hun kò mọ̀ pé ọwọ́ Ọlọ́run tó bọ́tí وجاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى عنه ó sọ Ọlọ́run sọ́bánu Bukhari sọ Muslim wípé man tahassa summan gbogbo ẹ bá ń jẹjẹkújẹ kan wọ́n ké fún kọgbọ́ ẹ̀mẹ́rí ẹwà náà Kùránì ìfìtọ́lọ̀ tí ní a máa mú gbó mọ́lú ti dákọ̀ sìgá nígbàtí bá ń borí di àfáàdù náà léèrè pé kí ìdájọ́ sìgá ìdájọ́ ẹ̀ pé méjì halali ni fólówó haramu ni fún olòṣì nítorí pé yọ lẹ́yìn tí lẹ́yìn rẹ̀ bá dé olówó ní tí ìgbára rẹ̀ lẹ̀ olòṣì ni o lè bá lọ fún díẹ̀ yìí olòṣì ọmọ dédé ẹ̀ olówó kọ máa mú ó sọ mọ́ ń ta hassa súnmọ́n fònà gàúlẹ̀ èèyàn mú ni àbí ebi okú àbí credible ìsọmọ dídìdìrìn ìsọmọ dọ̀bọ́ sọmọ dárọ́ anything torí ọjọ́ ẹ̀kújẹ ta hassa súnmọ́n in tí máa jẹ láyé nù faqatalahu ọlọ́run wá fi sábàbí ikú rẹ̀ síbi ìjẹkújẹ ìmúkúmù tí mú fasummuhu fi yadihi yatahassahu fi nari jahannama khalidan mukhalladan fiha abadan tọ́rọ jẹ́ ìkìyàmà irú tí mú gẹ́lẹ̀ rẹ̀ náà wọ́n tún gbélé lọ padà yọ́ ma wá tó múnú náà jahannama bí ṣe ń pa ń pàkúpa náà ni wọ́n ma pa iná ọmọ ẹjọ́ lọ́tọ̀ elé náà ma dá sẹ̀ríà fún wa man qatala nafsan bi hadidatin ẹni ó bá fi ọ̀bẹ dú rẹ̀ hadida ọta rẹ̀ níbọn pa ogun rẹ̀ lọ́bẹ̀ pa ojú rẹ̀ ọlọ́ni ní ìdí para rẹ̀ á dá padà fún níjọba ìkìyàmà yọ wà tún máa tún rẹ̀ lọ́rùn ìyà aná ń bẹ lọ́tọ̀ ìyà òǹdúrà rẹ̀ náà tún bẹ lọ́tọ̀ kò sì ní ikú mọ́ wà man taradda ala jabalin ẹ ń bá bínú sẹ́mi ọlọ́run ìfàyẹ́mọ́ lọba borí òkè ní ń péjọ dákùn lọba rẹ̀ ọlọ́run látò kírẹ́tì òkè fún nínú náà jahannama iná ọ̀tọ̀ iná ń jò lọ́tọ̀ ṣùgbọ́n tí parẹ́ yóò máa tó parẹ́ yóò sì máa jí kò ní kú padà kí wá ní bẹ́bẹ̀ tí ó ti bẹ̀pọ̀ tèèmá àwọn tí ó lọ mọ́sí ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ń ṣẹlẹ̀ kó tó rí pé ìjọba wá pariwo fún gbogbo àwọn ọlọ́pàá àdúgbò tó bá rí ọkọ̀ tí ń ṣe slow tí ó ṣe èèyàn bẹ́ eré ọlọ́pàá wọn sẹ́lọ̀ bẹ̀rẹ̀ ìsinmi ní tẹ́sí ni yóò mú ó sì lọ nánú yàrá yá ti bọ ìdí ìsàlẹ́sà nídìí ọkọ̀ yóò státi ọkọ̀ lẹ̀ yá gbá símú ara rẹ̀ yá lóògùn oorun ẹn tí ọba ti sọ́lọ̀ pẹ̀lú ẹ̀ yóò kà máa ronú òdì títí èfin èdì ní ọ̀nà ọ̀fun mọ́bítà àti mí yóò wà gbàbẹ̀ cross border ọ̀pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ gbogbo bí ọdún máa wà mẹ́jọ mẹ́sẹ̀ sẹ́yìn nílùú èbò kó tó rí pé ìjọba wọn tó ń sáré sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tí wọ́n bá léèyàn parẹ́ lójúmọ́ tó bá jẹ́ mẹ́wàá Nàìjíríà 1000 ní Amẹ́ríkà àṣẹ yìí ní Ọlọ́run ní fọ̀kànbalẹ̀ títì rẹ̀ o tí ń dán kọ̀rọ̀lọ̀ ọkọ̀ lálárẹ̀ o ilé lálárẹ̀ o ṣùgbọ́n halawatul imani ńkọ́
adùn gbàgbọ́ tí ma jẹ́ kórí èyàn sẹ́tù àwambọ̀ ìntà àkọ́kọ́ fẹ́ mú hurmatu dámìlì insan àmàtàn gbogbo èyàn pátá ṣùgbọ́nká tó débẹ̀ man awwalu man sanna al-qatla tààlà kọ̀kọ́ pààyàn lórílẹ̀ kí sì ní ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ jọ ìkí máa pààyàn kéyàn ọgbọ́ ní tí ẹni pààyàn tẹ́ ní ó kò náà gbọ́ fúnra ọba dẹ́dà ní sọ fún Ànábì nínú al-Qur'an Suratul Maida wípé watlu alayhim naba abinai Adam ìrì Ànábì ó tó gẹ́ báyìí wá máa kàsáwọn èèyàn rẹ̀ létí àtàn Yẹ̀wúdì in hum aradu qatlaka faqad qatalu kathiran min al-anbiya'i qablak tí àwọn Yẹ̀wúdí bá láwọn ọ̀pọ̀ lónìí ìwọ́kọ́ alàkọ́kọ́ àìmẹ́yà Ànábì ni ti pa kọ́nà nínú hasara ibn Abbas wọ́n ní ilẹ̀ ti mọ́rí lọ́jọ́ kan báyìí kí ní ò tó sú àwọn Yẹ̀wúdí wọ́n pa 60 Ànábì Ọlọ́run lọ́jọ́ kan ni a fi máa ń pè wà ní qatalatul anbiya Israeli tọ́lọ́n sẹ́sẹ̀ wà tún aláṣìírí social media tọ́wọ́ àgbáyé yìí tí wọ́n bá mọ̀ kò tún lè rí báyìí wọ́n lè tún fọwọ́pò nítorí pé ìròyìn òdì ìlàyé ń gbọ́ tẹ́lẹ̀ àwọn ẹ̀sẹ̀sẹ̀ wá ń yẹ pé àṣẹ́kà ní àṣẹ́ ìṣẹ́ èèyàn rí kó bà sáàsùn ẹwà ní ṣòro odidi Ànábì 16 jọ kan kí wá ní ẹjọ́ ọmọ Palestine lọ́dọ̀ àwọn eléyìn bí wọ́n pa gbogbo ayé wọ́n máa rẹ̀ bí wọ́n pa gbogbo ayé lẹ́ẹ̀kẹ́ wọ́n máa rẹ̀ nìí ọba dẹ́dà ní ìrì Ànábì wá máa ka ìtẹ̀yìn sí wọn létí alámàrí àwọn méjì kan ní ọmọ Ànábì Adama ni wọ́n jẹ́ ikhtalafa mufassirun fi hadhaini ar-rajulayn aw ma ibna Adama min sulbihi mubasharatan am huma rajulani min bani Isra'il àwọn apá kan àfáà ní àwọn méjì tẹ́ ń wó ní ọ̀nà bẹ́ẹ̀ tàbí sọ ọmọ Ànábì Adama ní ọmọ rẹ̀ náà ni ó kéèsí àmà tí wọ́n jáde níbàdí rẹ̀ mubasharo lójú ẹsẹ̀ àwọn méjì náà Bani Isra'il ni nínú àti àwọn sọ bẹ́ẹ̀ àfáà wàlá Hasan al-Basri àwọn mímọ̀ wọ́n wá kó ọ̀rọ̀ wà fún wọn wípé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o àwọn méjèèjì yẹn ìbàdí Ànábì Adama ni a ti jáde kí lè rí wa àkọ́kọ́ ní ìparí súrọ̀ ìgbọ̀ pa ọmọ ìyá rẹ̀ tán kò mọ̀ bí ó sì sín kọ́lọ̀hun tó wá rán gùrọ́bùwà ẹ̀yẹ kanakana bó ló ṣe wá kọ Ọlọ́run ṣàlàyé rẹ̀ fine yóò sì wà jẹ́ wípé wọ́n èé sọ ọmọ bíbí Ànábì Adama dàrẹ́ntì tí ayé sì ti ń jáyé tipẹ́tipẹ́ wa qadiyyatu dafni takhfa ala al-bashariyya ma'a tuli zaman látàdúrú gbọ́n bíyàn bá wá kú bá ṣe sí ayé kẹ́kọ̀ọ́ wà ní mẹ́bí ẹ̀ṣẹ́ máa síyàn tí èwà dìgbà tán méjèèjì sẹ́sẹ̀ tó wá já ànó àfikọ́ yá jẹ́ àwọn ọmọ Ànábì Adama pìlẹ̀ ó dì ní ẹlẹ́ẹ̀kejì Ànábì wa sallallahu alaihi wasallama zajiran li kulli man sawwalat lahu nafsuhu qatla ghayrihi kó lè máa jẹ́ ìjágbé mọ́ni fún gbogbo ẹni tẹ́mì rẹ̀ bá ń sọ pé pa ọmọ làkejì rẹ̀ ó ń sọ ọlọ́mọdé àti ń sọ̀rọ̀ wípé la tuqtalu nafsun zulma wọn ò ní pa ẹ̀mí kan lórílẹ̀ ọlọ́yìn lọ́nà àbòsí la tuqtalu nafsun zulman wọn ò ní gba ẹ̀mí kan lára ẹnìkan ní tàbòsí ó lè ní o agbésùmọ̀mí ní o ìjọba gan ní o aráàlú náà gan ní o ọ̀rẹ́sọ̀rẹ́ ní o olóòfẹ́ ìṣògùn owó ní o wọ́n sápa ẹni lọ́nà òdì lọ́nà ẹ̀ gbọ́dọ̀ dánwò illa kana ala bini Adama li awwali kiflun min damiha
àfikọ́ jẹ́ wípé nínú ẹ̀jẹ̀ tó dáálẹ̀ lára ẹ̀mí yẹn òfò tí ó jáde ń bẹ̀ ọmọ Ànábì Ádámù àkọ́kọ́ ọjọ́ síta fẹ́ sọ̀tàn rẹ̀ yóò pín bẹ́ o ń sàbí ojú Ànábì kí ní ọwà fà látàdúrú jọun tí wọ́n bá tó ẹ̀yẹn tí wọ́n pa lónìí yóò gbà ń bẹ́ ẹ̀yẹn tí wọ́n ti padà nílé ní ó tún ti gba ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ pé wọ́n pààyàn àwọn sọ̀rọ̀bà ń wò ló Ànábì pé kí ló alẹ́ fà báwọn ó ń sọ Ọlọ́run ní lè annahu awwalu man sanna li qatila torí pé a pààyàn lórílẹ̀ Ọlọ́run òun lẹ́ ń tọ́ kọ́kọ́ fi lélẹ̀ nígbò sí wà fi ẹwójọ́ táyé ti ń jáyé ẹ dákun irú ẹni tí yùn bá ń bẹ lọ́rùn rẹ̀ pàdé ọlọ́jọ́ gbìyànjú kìí àmà gbóòrò lórí ẹwójọ́ tó ti kú mẹ́ kọ̀mọ́ndì tí ẹ fi pa gbogbo tí ẹ ń pa Palestine lọ́nà àbòsí oníbẹ̀ Nàìjíríà pa Nàìjíríà lọ́nà àbòsí ẹwọ báyé ṣe ń fẹ̀ sí tẹ́ ẹ dórí ọmọ tí ẹ ń sẹ́yìn rẹ̀ tẹ́ẹ̀dẹ́rí ẹwò wà láìpọ̀ ẹbá ní fún àbáwà lábẹ́rẹ́ gbogbo náà fẹ́ tírìtì ẹjẹ́ wọ́n máa lọ àánú wọn gan ọlọ́ngán wọ́n mọ̀pá àánú lásẹ àgbàládá ni ẹgbàládá náà níbo lẹ́ẹ̀tì rí inú ẹ̀sìn lẹ́ẹ̀tì ró kòdúró ọba dẹ́dà tí wá ń sọ wípé bá ń sọ̀tàn méjì Ànábì ó sì máa sọ pé òun lọ́kọ́kọ́ sánà pípáyàn Ọlọ́run ó sì máa sọ pé òun gbé kanakana dìde láti kọ́ bí ẹ ṣe é síyàn a wà ní àbà ní ọmọ Ànábì Ádámù míì lọ́tọ̀ nínú àrọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ rẹ̀ iná méjèèjì kalla idh qarraba qurbana kí ni tó dáwọ̀ ilẹ̀ ọba dẹ́dà ní àtẹ̀kíní kejì yìí tasaddaqa ẹ wójú rẹ̀ mi pẹ̀lú pé kẹ́ẹ̀sì sàárà taqarraba ilayya bi qurbanin wa tasaddaqa ilayya bi sadaqa tọrẹ sọ́dọ̀ mi ẹ wá fi gba ìbùkún ẹ fi gbóore lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfọ́ ní tafsir wọ́n ní Kọ́bílà àti Hábílà ó ní àwọn méjèèjì Kọ́bílà wọ́n gba sàárà rẹ̀ nítorí pé olóko ni gbogbo tó ti rà nínú iṣu nílókójọ àgbàdo tí kòkòrò rẹ̀ ti jẹ́kù àwọn kòkòrò ìlọ́sàjọ Hábílà tí ẹ̀ àgbẹ̀ ẹlẹ́ran ni òmùwà àgbò tó dáa tó fáìn tí pé àà tí àgbẹ̀ wá rí pé Ọlọ́run gan ẹkọ́ understand mọ́ fọ́lọ́run lélẹ́lẹ́ ti fáìn jù ní ló mú láti sánmà ọba adẹ́dàgbà sọ́dákọ̀ ti Hábílà ọba ti Kọ́bílà qala la'aqtulannak ó kọtá méjèèjì ń jẹ́ yìí kọ wọnú Qur'an kò sí wọnú àdífì ẹyọ kàráì pé Ànábì sọ pé ọmọ Ànábì Ádámù kan bẹ ń jẹ́ Kọ́bílà ìkan bẹ tí ń jẹ́ Hábílà but nínú tí nínú àwọn àfáà gbà lẹ́nu àwọn ọmọ Ísírẹ́lì nínú àwọn àfáà wọn tán náà bá ń sọ̀tàn tí ń bẹ lọ́dọ̀ wọn inú rẹ̀ ni ṣùgbọ́n sọ́rọ̀ Ànábì Ádámù ní hadithi fẹsẹ̀ múlẹ̀ lọ́sọ̀sọ̀sọ́lám àti dìlálà Qur'an wípé ọmọ bíbí Ànábì Ádámù gangan iná méjèèjì kí ló wá fa ẹ̀sìn pápá fún sọ́dọ̀ mi òun náà ìlàmàlé òsì láti inú Qur'an lódìdí kò sì wá láti inú hadithi wípé lótìtọ́ ọwọ́ ní Sa'd ibn Abbas wípé ìyá wa Hawa waladat 40 dhakarun wa unthan fi 20 wilada ó bí ọmọ 40 pẹ̀lú ìkúnlẹ̀ 20 ṣùgbọ́n kánà bí Ádámù kó tó jáde láyé gangan fúnra rẹ̀ fojú ara rẹ̀ báyìí tí ẹ̀ ń gangan tẹ́mì rẹ̀ sí ìbọ̀ngbánà tí ẹ̀ jáde láyé níbi tẹ́mì rẹ̀ gúndè wọ́n sì jẹ́ 40,000 ọmọ bíbí inú rẹ̀
àti ilé náà ti mari ọ̀nà bímọ bóyá 8 ló bí 10 ọgbọ̀n ló bí náà ti bímọ náà bímọ orí tí wọ́n fi ka gbogbo tó rí inú ọmọ tó jáde látara rẹ̀ àti èyí tó túnjọ ọmọ kó ń gagó tó papòdà orí ọmọ 40,000 jàmáà kápẹ́ ìtẹ́mì àti yín lénà pé mo fẹ́ bímọ 40,000 mo sì fẹ́ ní ọrọ̀ tí ń fi tọ́jú wọn Ànábì Ádámù ọkọ̀ bìdà àmà nádà níbi tí ayé tó kéré dé tí è bá sọ́lọ́ lọ́sọ́tà Ànábì Sulaiman ta ló lè gbà pẹ̀lú nǹkan bá ti gbáyé kọjá rí àgájọ́ nádà ọláyẹ̀dà ẹn tí ń fi ìtẹ̀ẹ́fò bí plane so bí museum rẹ̀ kí bí ò dílé ní sábà ìkálọ̀ rẹ̀ máa ó ń dà gbogbo olé látàwọn ìjẹ̀nú bá kọ́ lọ́tún lọ́sì wọ́n lọ ní ìsàlẹ̀ odò wọ́n lọ múrísì àlùmọ́ níjọ́ tí Balikísù ọ̀dọ̀dọ̀ rẹ̀ ọkàṣẹ́ orí òkè ní nítorí pé tí ń wò lẹ̀ bí omi líse bóhùn wò kọmọ̀ pé bí marble tiles tàbí tó tún jù bẹ́ẹ̀ lọ tàbí kíníkan glass kíníkan wàsásù bí ọlá ń ṣe wá pọ̀tò náà tracy ẹ̀dàmà tó bá wá jẹ́ pé ọlá tó jẹ́ pé fún ọba adẹ́dà iná tó ròyìn rẹ̀ iná lọ báhùn títèmí àti ìtawájọ ń kójọ ń jò ní ọ̀tẹ̀ fine ọba dẹ́dà ní ìkọ̀ rọ́bà kùrùbánà a ní ẹ̀yin méjèèjì ẹ̀ẹ̀súnmàwọ̀ ọlọ́run ọba jẹ́mọ́ ìkó kàrùkú náà yẹrẹ ẹ̀wò in tí ọjádù ẹlòmí ọgbà in tó ń sọ pé òun fọ́lọ̀ ní sọ́lọ̀ ní ọgbà ó fún tálákà lówó ó sì ádìpá ń fowó rárá gbogbo ayé mi òfò ayé mi orí burúkú ayé mi kọ́ máa kó lọ ẹni ìtọrẹ ìkì nínú wọn torí pé ààrí ẹ̀rí kọbílà àti hábílà agbọ́dọ̀ máa tó àṣírí àwọn nǹkan kọ̀ọ̀kan tó rẹ̀ pẹ́pẹ́ torí bẹ́ẹ̀ ṣe ń wò káàkiri gbogbo agboolé àwọn èèyàn sọpọ̀ ní nánkàlẹ̀ kọbílà àti hábílà lọ́wọ́ wàláhì tí wọ́n láwọn ń fà ẹlùmọ́ pẹ́pẹ́ nìkan tó bá jẹ́ pé ẹni tí ń bínú rẹ ni òfókọ̀ rẹ̀ sí kọbílà ìwọ gangan ṣe hábílà ọ wà lọ rẹ́ntì mímù kan wá tí ń bẹ lára Muhammadu rẹ̀ gbogbo lé gbogbo ní orí náà ni ó jáde padà ní ilé pẹ̀lú ogun tí ń dánwò yìí ni ó máa takò ẹni tí kò tó rí ọbalẹ̀ ni ó máa takò ẹni tó ní rùngbọ̀n yóò sì lóhun sí Islam alúsù àsálàmù Ọlọ́run sọ pé kọ́ sọ bá ń fún wa ìkọ́rọ̀bà bánà ó ń kálukú tí nǹkan wájú kùrùbánù jámù ẹ̀ ní kọ̀rọ̀bín in ta fi wá súnmọ́ sọ́dọ̀ ọba dẹ́dà kí n jámù kùrùbánù kọ̀rọ̀bín ọba dẹ́dà ti pàdé mítà sí báyìí ìtì ń kà fún wa ọya mú nǹkan wá láti fi wójú rẹ̀ mi Ọlọ́run ó fi fikú fi ilẹ̀ iná lọ́pọ̀lọpọ̀ ló fi ń sọ pé ẹwọ ilé yọ náà gan òròpó ń pẹ̀rẹ̀ lọ́dún yìí bá kú sí ń pa náà gan kò yàtọ̀ fún yàn ẹpẹ́ran wo lọ palẹ́sì ẹ̀rìn elékùkú lólóhùn fọ́lọ́ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá nínú ọpọlọ tọ́lọ ń fún wọn wọ́n wá máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ gẹ́bà sí rí àpẹ náà nù Qur'an wọ́n jàpá ń sọkún gbogbo àwọn ẹranko lọ bá pé kí ló fẹ́kún ìjàpá níwọ erin wàhálà wo ní ọ̀rọ̀ lúọ̀ tó lè tẹ̀pa ìwọ on star kún kálukú ó ní ẹ̀rọ ń bá ẹwọ bọ́lọ̀ ń ṣe so wọ́n ní bọ́lọ̀ ń ṣe ó ní ẹ̀rẹ̀ yìí ẹ̀yìn rẹ̀ gbọ́gbùgbàgbùn yìí sọ́wájọ́ tẹ́rin sọ́jọ́ ti kíníkà wọ́n ní àwọn àgbàlagbà ní ẹranko wá ní ìjàpọ̀ ní ẹ̀ ọ̀rọ̀ rí olè dájú báyìí náà lọ kí wá lọ fẹ́ fàyọ́ mẹ́ ó ní ẹ̀rí pé Ọlọ́run ò fojú rẹ̀ wo tó bá fojú rẹ̀ wo ilé ayé òun ní dábáyìí wọ́n ní ìwọ náà lọ chẹ́njì onígbìmọ̀ tó fẹ́ tó ò chẹ́njì níjọ tí wọ́n náà bá kọ́yìn rẹ̀ tí ò rìn gbogbogbò ìsọ́lọ́run Ọlọ́run ò fojú rẹ̀ wo kí la fẹ́ fàyọ́ mẹ́ béèyàn bá ṣe sí rẹ̀
ìní ọbàrà rẹ̀ ọba dẹ́dà ní ámù nǹkan kan wá nínú dúkìá rẹ̀ ó tún fún ní nǹkan tí àgọ́ ò lè gbà ó ní wà láta yammamu al-khabitha minhu tunfiqun wa lastum bi akhidhi illa an tughmidu fi ẹ mọ́ fún aláìní ní tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́yìn náà ń rú ẹ̀ ogun ogun ẹbà oúnkàlùkù fún ìjẹ̀lẹ́ fatukubbila min ahadihima wa yutaqabbal min al-akhar ọlọ́run gba ti tẹni tí ó fi ń tọ́jọjú ilẹ̀ ọlọ́run gba tẹni kejì qala la'aqtulannak in tí ó tẹnu ẹ̀jáde ní wípé tasaddaqna ma'an wa taqarrabna ma'an fatukubbilat sadaqatuk wa ma tukubbilat sadaqati wọ́n gba ọrẹ tí wọ́n gba ọrẹ ti tèmi ẹ̀san rẹ̀ lọ́dọ̀ mi ni wípé la'aqtulanna in pàwọn ẹni kìí bá sọ pé kí ló fẹ́ pa mí sí innama yataqabbalu Allahu minal muttaqin bọ́lọ̀ ń ṣe máa ṣẹnu ìṣesí ọlọ́run náà ẹ ń bá ti páyọ̀ ọlọ́run kò sí tọ́fọ́lọ́run tọ́lọ́run ò ní gbà nítorí pé ìpáyọ̀ ọlọ́run náà yóò wà lára tọ́fọ́lọ́run mo bẹ̀rù ọlọ́run lọ́fà ní ìwọ náà bẹ̀rù rẹ tó bá ti bẹ̀rẹ̀ tó change nísìn yóò gba ṣùgbọ́n la'in basatta ilayya yadaka litaqtulani tó bá kọjálẹ̀ tó lọ́ọ̀sá pàmí náà ni ma ana bi basitin yadiya ilayka li aqtulak ìní gbọ́wọ́ mi sí ọ láíláí wípé mo fẹ́ fi pa ọ́ ọba dé màálẹ̀ kí lè mọ̀tọ̀ dálẹ̀ man hujima bi insanin arada qatlahu fa alayhi an yudafi'a an nafsihi ìtẹ́sẹ̀ sọ fún àmì gbogbo ẹni kọgbàrẹ̀ ẹ̀ka fọ́rọ̀ yẹn dẹ́rù bá òun wọ́n ni ọwà lọ́pàá mi ṣe mi ọ́ àṣẹ pé mi fẹ́ pọ̀ padà ní ọlọ́ọ̀ni bí mi bọ́ ọ̀dẹ́rù ẹ̀wò bí irú ọ̀rọ̀ bá ń lọ́gbọ̀ yé sí ńlá apákan fásọ bá apákan nínú la ìmbọ̀sátà ilẹ̀ ìdákàlẹ̀ tọ̀kútúrà ní tó bá lọ gbọ́wọ́ rẹ̀ láti pa mí ma ana bi basitin yadiya ilayka li aqtulak ìní gbọ́wọ́ sí ọ padà ju pé mo fẹ́ dìfẹ́ndì ara mi tí è sí ìṣe pé mo gbèrò pé mo fẹ́ pa ọ́ ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kẹta ọwà bí mas'ala wọ́n ní bó sì ṣe wà ní ẹ̀sìn wa o náà nù idha kana li qitala fitnatin ustuhibba lil muslim an yastaslima li qatilihi li muslim tó bá ti jẹ́ wípé àpàrẹ ní wàhálà fìtínà ni ṣùgbọ́n àrin mélòó ti ṣẹlẹ̀ àrin mùsùlùmí méjì pàdé ló sọ pé máa pọ́dánù pé àwọn bẹ̀ṣẹ̀ tó lọ́jú lọ́dọ́kùnjọ́ kí ló sọ máa gbọ́ ẹwà sọ ẹni tí sì sọ̀rọ̀ iná jẹ́ Sulaiman ẹni tó fèsì jẹ́ Saliman wọ́n ní kéèyàn ọmọ gbọ̀wọ́ ẹni lọ́dá tó bá ti jẹ́ mùsùlùmí ló fẹ́ fèsì yàn níbo láti rẹ̀ rí ilé Ànábì wa sallallahu alaihi wasallam in sọ fún Abu Dharr ìjọ kan pé ya Aba Dharr ittakhidh sayfan min khashabin níjọ́ fìtínà bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí yóò sì ṣẹlẹ̀ lọ́mú lọ́wọ́ ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn ìdàtọ̀ bá lọ rí wá láti fi dìfẹ́ndì ara rẹ̀ níjọ́ náà lọ́hùn igi ni ó fi ṣe o kí ni ìdá gífẹ́ sí kì náà yà àdàpé pé mẹ́ta sí fìtínà o ìjọba fẹ́ fi sí ọkùn fi sí ọ wàhádà Uthman bin Affan radiyallahu Uthmanu tó jẹ́ olórí wa nígbàtí à ní a fẹ́ pa tí a gbogbo Madina radda man arada ad-difa'an gbogbo àwọn tí a ń fẹ́ rọgbàdí kí wọ́n bá pa nínú sọ̀hábà àtàmà sọ̀hábà olóǹkàlùkú dánù fàfádà àdìl umma bí nafsihi ó fi rẹ̀ lẹ́fún ummai nítorí tẹ́lẹ̀ ìbá ń gbọ́wọ́ tẹ́lẹ̀ ìná ń gbọ́wọ́ Usmanu kakọ́ ni ó kù mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó kù ọwọ́ adáfira rẹ̀ lẹ́ni pé ń sì fi ẹ̀mí ń fi dí ẹ̀mí ẹ̀yin mùsùlùmí yòókù wọ́n ló ṣe bẹ́ lára ẹ̀rí táwọn mímọ̀ mú wá ma jaa fi hadithi
la ilaha illallah Muhammad ibn Muslima Muhammadu ó ń sọ Ọlọ́run sọ fún jọ́kan wípé tí fìtínà bá ṣẹlẹ̀ alkikum makala wajihik etí aṣọ rẹ̀ bójú rẹ̀ fetí aṣọ rẹ̀ bójú rẹ̀ wakun wala takun abudallahi alqatil wakun abudallahi limadhlum wakun abudallahi limadhluma níjọ́ náà lọ́hùn wá jẹ́rú Ọlọ́run tí wọ́n bò sí tó jẹ́ pé ni wọ́n pa wala takun abudallahi alqatila má jẹ́ ẹrú Ọlọ́run pààyàn jọ́nà má jẹ́ ọjẹ́ wọ́n lọ́wọ́ pààyàn o jí ọ jẹ́ pé wọ́n ní àpáni ilé ìrìnà tún dó a jẹ́ wípé kí lọ wá bí in tó bí àṣírí rẹ̀ ní o jẹ́ àfi sahihayn ó sọ́lọ́ ni idha tawaja'a al-muslimani bisayfihima nùwáyàmí bisayfihima gbogbo ìgbà tí mùmínì méjì bẹ́ dojú dàkọra wọn fal-qatilu wal-maqtulu fin-nar àtẹni ọba pa ẹnìkejì àtẹni tí a pa wọ́n jọ wọ́n náà sọ́ọ́bà ní hadha al-qatil ya Rasulallah àti ẹ̀gbọ́ ọ̀tẹ́ tó pààyàn rí ànábì fama balu al-maqtul kí tún ní ọ̀ràn tẹ́ tí a pa náà tó dá ànábì lọ dára li'annahu kana harisan ala qatli akhi àníyàn ni ṣe bí ọwọ́ ẹnìkejì lọ yá ebó náà gbédà tí ebó náà fẹ́ pọmọ̀ yẹ́ ẹni kí ni Islam ò fi jẹ́kọwọ́ ti ọ̀rọ̀ àìmẹ́jọwọ́ rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú Islam wọ́n jọ ṣe dédé bí ìyà tí wọ́n jẹ ni ọmọ ìyàwó ń sọ fọ́mọ ìyá rẹ̀ wípé la in basatta ilayya yadaka litaqtulani ma ana bibasitin yadiya ilayka li aqtulaka tó bá gbọ́wọ́pọ̀ pa mi in retaliate inni akhafu Allaha rabbal alamin nítorí wípé ìbẹ̀rù ọba dẹ́dà ó mú mi o gbogbo tàjọ́ ń ṣe láyé wọ́n tún dálẹ̀ wọ́n tún sà wọ́n tún jọ tó bá di gbangba alìkíyàmá kí lọ wá sí fọ́mọ̀ ìyá rẹ̀ kí ni ọba dẹ́dà fi gbẹ̀yìn alámàrí rẹ̀ bí yawni minar rahman a tẹ̀síwájú fil khutbatil qadima in kana fil umri baqiya ní khutbati bọ́ tó bá dẹ́dà tó lẹ́mìta ń bẹ̀ kúmọ̀ tí gbà tí ọba tí gbà bí idhnillahi ta'ala àwọn bẹ̀ nínú ọ̀dà ní kàsí rẹ̀ àwọn hadith bọ́ tá ń kó bọ̀ lórí kí ni ó múrin ájò èèyàn yá lálìkíyàmá ọlọ́njọ́ ọlọ́ndakùn tá a bá pàdé rẹ̀ gbangba lìkíyàmá ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ méjì ò sí lọ́wọ́ tèmi o bọ́ra ní kàsí rẹ̀ mo sì máa ń sàdúrà ń fọ́pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ medical doctor à ń bọ̀ ń bí gbogbo àwọn tó jẹ́ pé silent killer ni wọ́n tí wọ́n bá tó pààyàn tán ẹ̀yìn wọn tún la yọ́ wà ẹ̀yìn wọn ni òfin ó tún wà tí wọ́n sì mọ̀ pé àwọn kìí ṣe pé wọ́n mismanage wọ́n manage ibú ó ní gbogbo ń kálukú náà gbà tí ẹn tí ń kírun dédé medical doctor tọ́n lọ umrah tọ́n lọ ogbẹ̀ tọ́n láwú tó sì ń pa àwọn èèyàn sirran lábẹ́nú yawma tubla sarair àápàdé kidnapper wo ló ń kálukú ń pariwo àwọn pàyànpàyàn náà bẹ tààjọ ń wá mọ́sálásí tààjọ ń gbé o tààjọ ń rà báyìí tó ń kálukú náà ìwọ sẹ́yún náà ń kálukú gbogbo ẹ̀ àmbọ̀m̀bẹ̀ ẹ̀ wọ́n ti ká àmáká ohun tó ní ẹ ti kọ́ ọmọ yìí ó sì ti kàdórí 12 tí ń sẹ́ fún rẹ̀ náà ni ó ti mọ bí ṣe rógùn yóò lù mọ́ra wọn tó bá ti lò tèbò tán yóò tún lò ti bílẹ̀ gbogbo ẹ̀ náà láàjọ fọ̀ tí ọ mà ọlọ́njọ́ ìwọ́lá ní o èntọ́ lálònú sẹ̀mì náà láti lò lọ kò sí tánà mọ́nù tó ní jẹ́ àparí ẹ̀ síbi ìyọnú rẹ̀ o mọ́jẹ́ àparí ẹ̀ sórí ìbínú rẹ̀ o ọlọ́njọ́ jáde mọ́jẹ́ àrùn níwà nínú tí sì máa ń bí ọ́nú o náà ní ìtàjẹ̀ ẹlẹ̀ lọ́nà òdì ọba dẹ́dà ó dájú wípé a ti fọwọ́ wa fa ìyà látọ̀dọ̀ rẹ̀ àfi kó forí jìn wá òpònúnú wa ní ọmọ sọ pé ọlọ́run ọba tó bá sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni dáríjì ẹ̀ṣẹ̀ lélẹ̀ o ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ń bá lanúnú wa yóò máa parúpọ̀ ọba dẹ́dà ẹ̀ṣẹ̀ lélẹ̀ o wọ́n wá ń bi ànábì léèrè ń gbà tó sọ wípé tó bá sì tó táì mọ̀ kan àtọ́lùsí o kò sẹ́ntọ́kàn rẹ̀ balẹ̀ ma ọba dẹ́dà dákun dáwà padà sọ́dọ̀ rẹ̀ raddan jamila ní ìdápadà tí ń tọ́ da tí ó sì wá láǹfààní fọ́ọ́tọ̀ ìjọba lẹ́mì kí wọ́n máa ṣe tó ń fẹ́ fọ́ọ́tọ̀ àná lẹ́mì ká máa ṣe tó ń fẹ́
torá ní sayọ́ náà lẹ́mìjì ká lè bá gbádùn sẹ̀mí ọ̀nà ká sì parí ẹ̀ sórí ìyọnú rẹ̀ mọ́sà síbẹ̀ fún wa bí haqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. alhamdulillah alhamdulillahi alladhi khalaqa al-khalqa li'ibadati wa ta'ati ashhadu an la ilaha illa hu wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل هي وصية للآخرين. قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أمة الإسلام لقد عظم الله سبحانه وتعالى شأن الدماء وما عظم شأن الدماء دين ما عظم الإسلام شأن الدماء وللدماء حرمة عظيمة في هذا الدين الحنيف. لذلك قسم أهل العلم هذه الحرمات أقساما فقالوا حرمة دم الإنسان عامة سواء كان مؤمنا أو كافرا ذكرا كان أو أنثى صغيرا كان أو كبيرا فربنا سبحانه وتعالى قد جعل ثواب من أحيا نفسا واحدة كمن أحيا جميع الأنفس. وكذلك ربنا سبحانه وتعالى جعل وزر من قتل نفسا بغير حق كمن قتل الناس جميعا. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. الآية. أمة الإسلام ربنا سبحانه وتعالى عظم شأن الدماء حرمة دم الإنسان عامة والقسم الثاني حرمة دماء أهل الذمة. فسنعرج على هذه المسائل بدقة بعون من الرحمن. وكذلك حرمة دم المسلم لدمه حرمة عظيمة. وقد أعلن صلى الله عليه وسلم على رؤوس الناس في حجة الوداع في خطبته الطويلة وسنأتي إليها فيما بعد إن شاء الله تعالى. والقسم الرابع حرمة قتل النفس بيد صاحبها. حرمة قتل النفس بيد صاحبها لا يجوز لأحد أن يقتل نفسه. وقد صح رسول الله صلى الله عليه وسلم من الحديث الذي أخرجه البخاري ومسلم سيما من حديث أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من تحسى سما فقتل نفسه فسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه بحديدة فحديدته بيده في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن ارتد من جبل فإنه يرتدي في نار جهنم خالدا مخلدا فيها أبدا. الحديث. بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم. أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا. الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى. عباد الله اتقوا ربكم في السر والعلن. قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أمة الإسلام ومن تعظيم الله لحرمة الدماء أن قص علينا قصة ابني آدم في سورة المائدة وأمر نبيه محمد صلى الله عليه وسلم بتلاوة هذه القصة بقوله تعالى واتل عليهم نبأ بني آدم إذ قربا قربانا
واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فقد قال أهل العلم فأي قصة في القرآن أعقب الله سبحانه وتعالى قوله فيه بالحق لا بد أن يتركز مفسر هذه الآية على ما صح عن الله وصح عن رسول الله صلى الله عليه وسلم لأنه من أصدق من الله حديثا ومن أصدق من الله قيل فما فائدة الزيادة بعد أن قد قال الله سبحانه وتعالى بالحق واتل عليهم نبأ ابني آدم بالحق هما ولد صلب آدم مباشرة على ما صح من أقوال العلم وقد خالفه الحسن البصري لكن أنا تفتل هذا لأنه صح عن رسول الله صلى الله عليه وسلم أن هذا القاتل هو أول من سن القتل وربنا سبحانه وتعالى أعقب هذه القصة بتعليم الغراب إياه كيفية الدفن وهل قضية الدفن تخفى على البشرية منذ أن خلق الله السماوات والأرض إلى عهد ولدي آدم غير ولد صلبه فالجواب لا. أمة الإسلام ورد أن أحدهما يقول له قابيل وهو القاتل والثاني هابيل وهو المقتول ما صح هذا عن الله ولا عن رسول الله صلى الله عليه وسلم وهذا إنما هو مما نقله العلماء من علماء إسرائيل. أمة الإسلام ربنا سبحانه وتعالى أمر نبيه بتلاوة قصة ابني آدم بالحق ماذا حصل وما حدث بينهما إذ قربا قربانا أمره الله سبحانه وتعالى أن يتقرب إليه بقربان ويتصدق إليه بصدقة لكن ما أخبرنا بسبب هذا التصدق فنقف حيث وتعالى والثاني أخرج أخبث ما عنده لله سبحانه وتعالى فتقبل الله من المؤمن التقي ورد على غيره صدقته فقال لأخيه غيرا وحسدا عليه اختلف أهل العلم في عدم دفاعه عن نفسه وبقوله لئن بسطت إلي يدك لتقتلني ما أنا باسط يدي إليك لأقتلك على أقوال عديدة ولكن أقرب إلى الصواب من هذه الأقوال أن القتال إذا كان قتال فتنة بين رجلين مسلمين والأفضل منهما من كف الأذى عن صاحبه ومن استسلم للقتل منهما من غير أن يرد على صاحبه لما جاء من قصة مسلم محمد ابن مسلمة ما ذكر الرسول صلى الله عليه وسلم قال الرسول صلى الله عليه وسلم ألقي كمك على وجهك وكن عبد الله المقتول ولا تكن عبد الله القاتل وكذلك نعيه أبا ذر حتى قتلوه ظلما وجورا ولما جاء في الصحيحين من الزجر إذا توجه المسلمان بسيفيهما ماذا قال صلى الله عليه وسلم إذا توجه المسلمان بسيفيهما وفي رواية إذا توجه المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار قالوا يا رسول الله فهذا القاتل فما بال المقتول قال إنه كان حريصا على قتل أخيه أسأل الله الذي رفع السماوات بغير عمد أسأل الله الذي رفع السماوات بغير عمد كما طهر ألسنتنا كما طهر أيدينا من دماء صحابة رسوله فليطهر لنا ألسنتنا من أعراضهم وكما طهر أيدينا من دماء صحابة رسوله فليطهر أيدينا كذلك من دماء المسلمين ومن أعراضهم كذلك لأن رسول الله صلى الله عليه وسلم قد حذرنا ونهانا وزجرنا بقوله لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل فنسأل الله تعالى أن يقينا سوء العاقبة وأن يرزقنا حسن الخاتمة وأن يوفقنا في جميع أمورنا جلها ودقها
وهو على ذلك قدير والبلد جدير، وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم ربنا أعز إسلام المسلمين، اللهم ربنا أعز الإسلام والمسلمين، اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين. اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا. اللهم ربنا تب علينا وتب على التائبين، اللهم تب علينا وتب على التائبين. عاملنا ربنا بما أنت أهله، فأنت أهل التقوى وأهل المغفرة، ولا تعاملنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي. اللهم أنت أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا في كنفك يا أرحم الراحمين، اللهم اجعلنا في كنفك يا أرحم الراحمين. ربنا اجعل هذا البلد آمنا، اللهم ربنا واجعل هذا البلد آمنا ورد أهلها إليك ردا جميلا يا أرحم الراحمين. عباد الله، واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم. قال الله سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحيحة ثابتة: من نسي الصلاة علي خطئ طريق الجنة. اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله. استووا واعتدلوا سد الخلل. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. تقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه في الأرض ليريه كيف يواري سوءة أخيه. قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب
فأواري سوءة أخي فأصبح من النادمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.